Ẹ káàárọ̀ gbogbo akẹ́kọ̀ọ́ ṣe dáadáa ni mo tún bá yín. This is ọ̀gbẹ́ni Taiwo. Ọ̀gbẹ́ni Taiwo ló ń kí yín pé ẹ káàbọ̀ sí kíláàsì èdè Yorùbá. Kí ni ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí? Ìmọ́tótó ara ni. Ìmọ́tótó ara wa, that is personal hygiene. How can you take care of your body? How can you take care of yourself? Báwo lo ṣe lè tọ́jú ara rẹ? Bó tilẹ̀ jẹ́ pé àwọn òbí ló sì ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ nínú wa, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ kí àwa náà kí a máa ṣe láti lè tọ́jú ara wa. That is, you should be able to do certain things to take good care of your body. Though your parent is responsible, but you should also take some responsibilities. You should be able to do certain things to ensure that you are living healthy. So lára àwọn nǹkan tí a ó máa gbéyẹ̀wò lénìí ò ní bí a ṣe lè tọ́jú ara wa. Okay, kí ni àwòrán yìí kí ni ó fi hàn? Ó fi ọmọ tí ó ń wẹ̀, ó fi hàn ní lára tí a gbọ́dọ̀ ṣe láti tọ́jú ara wa ni kí a wẹ̀. Wẹ̀ means when you take your bath. Nígbà tí a bá wẹ̀, à ń tọ́jú ara wa ni. Kí dẹ̀ ni tí a nílò láti fi wẹ̀? A nílò ọṣẹ, a nílò kànkàn, a dẹ̀ nílò omi. Ọ̀nà wo la tún lè gbà láti tọ́jú ara wa? A máa gé èékánná wa, cut your fingernails. Àwọn ẹlòmíì, you will see their nails very dirty and they will still use that end to eat. That is not good. O gbọ́dọ̀ gé èékánná ọwọ́ rẹ. You must cut your fingernails so that germs and dirty will not enter. Okay? Kí tún ni ọ̀nà tí a tún lè gbà láti lè tọ́jú ara wa o? Tọ́jú eyín rẹ. Kí ni eyín? Teeth. Brush your teeth. Make sure you brush your teeth. Fọ ẹnu rẹ dáadáa pẹ̀lú ọṣẹ tí a fi ń fọ ẹnu. That is with toothpaste and toothbrush. Toothbrush is ọṣẹ. Toothpaste is ọṣẹ ìfọnu àbí ìfọyín, while toothbrush is igi ìfọyín. Okay? Yàtọ̀ sí fífọ ẹnu, ọ̀nà wo la tún lè gbà tọ́jú ara wa is when you wear a good cloth. Wọ aṣọ tó dára. Wọ aṣọ tó dára. Yàtọ̀ sí wíwọ aṣọ tó dára, kí a tún máa jẹun lásìkò. When you eat balanced diet, ó ń tọ́jú ara rẹ náà ni. Àwọn ọmọ míì wọ́n lẹ́yìn indomie spaghetti they won't want to eat other food. O gbọ́dọ̀ máa jẹ àwọn oúnjẹ tí ó máa ṣe ara rẹ lóore. Má dẹ̀ jẹun jù, don't be a glutton. Má jẹun jù. Okay, so gbogbo àwọn àwòrán yìí ó ń fi bí a ṣe lè tọ́jú ara wa hàn ni. Kí a wẹ̀, kí a mọ́, kí a gé èékánná wa, kí a tọ́jú eyín wa, kí a wọ aṣọ tó dára, kí a jẹun tó dára lásìkò, kí a sì má jẹun jù. Ṣé ẹ mọ̀ wípé ó wá ní orin kan? Orin yìí ló máa ṣe ìkìlọ̀ fún wa pé ṣé o gbọ́ gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni Táíwò sọ pé kí a máa ṣe ká fi tọ́jú ara wa? Orin náà la máa kọ báyìí. Ṣé ẹ ti ṣe tán? Ó yá o. Wẹ̀ kí o mọ́. Ó yẹ sọ bẹ́ẹ̀. Wẹ̀ kí o mọ́. Gé èékánná rẹ. Gé èékánná rẹ. Tọ́jú eyín rẹ. Tọ́jú eyín rẹ. Wọ aṣọ tó dára. Jẹun tó dára lásìkò, má jẹun jù. Ṣé o gbọ́? Let's go again. Wẹ̀ kí o mọ́. Gé èékánná rẹ. Tọ́jú eyín rẹ. Wọ aṣọ tó dára. Jẹun tó dára lásìkò, má jẹun jù. Ṣé o gbọ́? Ṣé o ti gbọ́? Let me sing this song for the last time. Wẹ̀ kí o mọ́. Gé èékánná rẹ. Tọ́jú eyín rẹ. Wọ aṣọ tó dára. Jẹun tó dára lásìkò, má jẹun jù. Ṣé o gbọ́? Ṣé o ti gbọ́? Make sure you write this song inside your notebook.
And kí ni àwọn ohun èlò tí a máa ń fi tọ́jú ara wa? The first is soap, ọṣẹ tí a fi ń wẹ̀, èyí tí a fi ń fọ aṣọ wa. Ọṣẹ is soap. Omi ni a fi ń wẹ̀, omi ni a fi ń fọ aṣọ. Kọ̀ìnkọ̀ìn, that is sponge. Ọṣẹ ìfọnu, toothpaste. Igi ìfọnu, toothbrush. Pákò, àwọn baba ńlá wa ló máa ń lo pákò. A dẹ̀ sì rí àwọn kọ̀ọ̀kan náà lóde òní tí wọ́n ń lo pákò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Pákò is called cheese stick in English language. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a fi ń tọ́jú ara wa. Tí ẹ bá dẹ̀ ṣàkíyèsí lásìkò COVID-19 yìí, we need to also use our face mask. You can see this girl and all the pupils in this class, they are using their face mask. Ensure that you use your face mask. Let me sing this song again before I call it a day. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, tọ́jú eyín rẹ, wọ aṣọ tó dára, jẹun tó dára lásìkò, máa jẹun jù, ṣé o gbọ́? This is a convenient time. Ọ̀gbẹ́ni Taiwo will be saying, ó dàbọ̀, see you all the time. Bye.